Ẹ̀yin ènìyàn wa, ọba alágbára kan rèé o ní ìlú kan ní ìpínlẹ̀ Ondo ni o. Ṣé irú àwọn ọba wọ̀nyí wọ́pọ̀ nílẹ̀ Yorùbá bí? Ẹ̀yin ènìyàn wa, ẹ bá wa tẹ́tí nẹ̀kẹ́ bá wa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ọba yìí o. Ní ìlú kan ní ìpínlẹ̀ Ondo ni. Mo gbọ́ ìtàn kan, mi wàá mọ̀ bóyá irọ́ ni o kábíyèsí o. Wọ́n ní bóyá irọ́ ni omi ò mọ̀ bàbá kábíyèsí o. Wọ́n ní bàbá tí Ọlọ́run ní kó jẹ́ bàbá yín kó tó di pé wọ́n fi lé ayé lẹ̀, wọ́n ní wọn ò lójú méjèèjì, pé tí wọ́n bá sì dá ifá pé wọ́n bá dá ifá pé babaláwo tó lè dárú ifá àwọn pé kò sí kò wọ́pọ̀. Mi wàá mọ̀ bóyá lóòótọ́ ni o. Ọlọ́mọlẹ̀ ìlú kò àwo onífágidi ni bàbá mi. Adáfáwọn nú èké. Bàbá, wọ́n ní kò sí ṣàṣà ní àìsàn tó wà lórílẹ̀‐èdè ayé tí Ọlọ́run ò fẹ́ fún yín ní ìkápá lé lórí, bíi tí èèyàn bá ní ẹ̀jẹ̀ ríru àbí ẹ̀yẹn BP. Mo gbọ́njú sínú iṣẹ́ ní ọ̀dọ̀ bàbá mi ní. Bí mo ṣe ń sin bàbá mi, tí mo ṣe ń jíṣẹ́ fún bàbá mi, èmi ò mọ̀ pé ara mi ni mò ń sùn. Èmi ò mọ̀ pé ọjọ́ ọ̀la mi ni mò ń múra ẹ̀ sílẹ̀ kó lè dáa. Ṣé mi ò lakọ́lẹ̀ o? Tí bàbá bá ṣiṣẹ́ kan mẹ́wàá lójú mi àbí 20 iṣẹ́ kan ṣoṣo lójú mi, ó ti wọ ọpọlọ nìyẹn, kò sí pé à ń kọ̀wé sílẹ̀. Ẹ bá wa wá nǹkan fìdílé, ẹ fìdílé nǹkan, ó yá ẹ jẹ́ ká gbé wa débẹ̀. Kábíyèsí, ẹ kú déédéé wòye kábíyèsí. Ẹ ṣé olójú. Adé á pẹ́ lórí sà. Àwíṣẹ. Ìrùkẹ̀rẹ̀ á jẹ́ jẹ́jẹ́, á di ọ̀kìnní. Àwíṣẹ o. Fún àǹfààní àwọn èèyàn tí wọ́n bá ń wò wá káàkiri àgbáyé tí wọn ò gbúròó yín rí, àbáwọn tí wọ́n ti gbúròó yín rí tí wọn ò rojú yín rí, kí lorúkọ yín àti ìlú tí Ọlọ́run fi ń ṣe àkóso lé lórí bí orí adé sà? Orúkọ tèmi ni Ọba Fálọdún Kẹ́hìndé Jacob Adédòkun the first, Ọ̀gá ti ìlú Àgàmọ̀ ní agbègbè ìjọba ìbílẹ̀ Àríwá Àkúrẹ́, nípínlẹ̀ Ondo. Kábíyèsí, a ti gbókìkí yín nísìnyí báyìí, a ti lé ní bí ọdún bíi, ẹ jẹ́ kí n máa wò ó, a ti lé bí ọdún bíi 15 tí àwa ti ń gbókìkí yín, tí ohun táwa fi mọ̀ yín ni pé ẹ máa ń gbẹ̀mí àwọn èèyàn là. Báwo lẹ ṣe ń rọ́gbọ́n dá sírú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn tí ó sì díṣẹ́ ìlú lọ́wọ́? Ẹ ṣé olóòtú. Àjẹbí níṣẹ́ ewé egbò, iṣẹ́ àwo, iṣẹ́ babaláwo onífá, àjẹbí ilé wa ni. Wọ́n bí mi sínú ẹ̀ ni. Ẹ má bínú kábíyèsí, kó tó di pé màmá lọ, mo gbọ́ ìtàn kan, mi wàá mọ̀ bóyá irọ́ ni o kábíyèsí o. Wọ́n ní bóyá irọ́ ni omi ò mọ̀ bàbá kábíyèsí o. Wọ́n ní bàbá tí Ọlọ́run ní kó jẹ́ bàbá yín kó tó di pé wọ́n fi lé ayé lẹ̀, wọ́n ní wọn ò lójú méjèèjì, pé tí wọ́n bá sì dá ifá pé wọ́n bá dá ifá pé babaláwo tó lè dárú ifá àwọn pé kò wọ́pọ̀. Mi wàá mọ̀ bóyá lóòótọ́ ni o. Mi ò gbọ́njú mọ̀ wọ́n ní líle ara, àìlè ara wọn ni mo gbọ́njú bá. Lójoojúmọ́ nílé bàbá mi ẹ lè sọ pé bóyá bàbá ò ríran ni. Ṣé lóòótọ́ wọn ò ríran? Wọn ò ríran. Wọ́n sì ní wọ́n pé ifá tí wọ́n bá dá fún àwọn èèyàn pé ó kọjá bẹ́ẹ̀. Ọlọ́mọlẹ̀ ìlú kò àwo onífágidi ni bàbá mi. Adáfáwọn nú èké. Bàbá, wọ́n ní kò sí ṣàṣà ní àìsàn tó wà lórílẹ̀‐èdè ayé tí Ọlọ́run ò fẹ́ fún yín ní ìkápá lé lórí, bíi tí èèyàn bá ní ẹ̀jẹ̀ ríru àbí ẹ̀yẹn BP àbí ṣúgà ń lọlẹ̀ lára èèyàn, low sugar, àti bóyá prostate cancer, èyí tí jẹ́ tó ìfsétọ̀, pé gbogbo orú àwọn nǹkan báyìí wárápá ni o, oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ lọ́lọ́run fún yín ní ìkápá lé lórí. Àbí tọ́nà èèyàn bá dàrú, tọ́ èèyàn ò rọ́nà lọ, ó fi wá ní pé ká béèrè lọ́wọ́ yín pé ǹjẹ́ bí wọ́n ti ń ròyìn yín ṣe bẹ́ẹ̀ lórí kábíyèsí? Ẹ ṣé olóòtú. Mo gbọ́njú sínú iṣẹ́
ní ọ̀dọ̀ bàbá mi ní bí mo ṣe ń sin bàbá mi tí mo ṣe ń jíṣẹ́ fún bàbá mi èmi ò mọ̀ pé ara mi ni mò ń sìn èmi ò mọ̀ pé ọjọ́ ọ̀la mi ni mò ń múra ẹ̀ sílẹ̀ kó lè dáa ṣé mi ò lakọ́lẹ̀ o tí bàbá bá ṣiṣẹ́ kan mẹ́wàá lójú mi àbí 20 iṣẹ́ kan ṣoṣo lójú mi ó ti wọnú ó ti wọ ọpọlọ nìyẹn kò sí pé à ń kọ̀wé sílẹ̀ àtẹ̀ǹtà ní lélẹ̀jọ́ ìgbọ́n ọgbọ́n inú àwà ń bẹ̀. tó túmọ̀ sí pé gbogbo à ń tọ́jú èèyàn intanet sọ báyìí ni pé ẹ lákàntì kankan síbi kankan. mi ò gbéwé kí n tó ṣiṣẹ́. inú ara ló wà. inú ara ló wà àjogúnbá ni iṣẹ́ ilé wa ni. wọ́n lẹ́yìn àti bàbá ọba Olújàrẹ́ tí wọ́n wàjà pé ọmọ àti bàbá lẹ́yìn méjèèjì bí bàbá yẹn ṣe gbóná tó láyé táwọn yẹn ṣe ń bẹ̀rù wọn tó láyé pé ọmọ àti bàbá lẹ́yìn méjèèjì. Ọlọ́run Ẹlẹ́dàá kó fi ọ̀run kẹ́ bàbá rere bàbá dáadáa ni bàbá tí ò lẹ́tàn Kábíyèsí Olújàrẹ́ tó bá sọ pé 1 owó kan ní Kábíyèsí Olújàrẹ́ kò kú 3 di second tó bá sọ pé 1 ní 1 lè máa bá ń bẹ̀ so ìdí tí mo ṣe fà mọ́ wọn nìyẹn tá a jọ di ọ̀kan títí dìgbà tí bàbá wàjà. bàbá gẹ́gẹ́ bí tí mo sọ lẹ́ẹ̀kan wípé gbogbo àwọn àìsàn tí bá ń ṣèyàn lágọ̀ọ́ ara bóyá BP wọ́n lè rí mọ́dé lọ́dọ̀ yín ṣúgà ń lọlẹ̀ lára èèyàn prostate cancer oríṣiríṣi bẹ́ẹ̀ pé Ọlọ́run fún yín ní ìkápá láti tọ́jú ẹ̀ bóyá mi wàá mọ̀ bóyá ó rí bẹ́ẹ̀ lóòótọ́. bẹ́ẹ̀ ni ó rí bẹ́ẹ̀ iṣẹ́ ilé wa ni agbọ́njú báṣẹ́ ni agbọ́njú mọ̀ṣẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ àìsàn ló wà tá a sọ pé ayé ló fi ń ṣe èèyàn ẹlòmíín wà ahọ́n ẹ̀ á yọ ẹlòmíín wà àgbọ̀n ẹ̀ á yẹ̀ níbi tí àgbọ̀n ti ń kíyàn á kíyà á yẹ̀ wọ́n á gbé lọ hospital irọ́ ni ọ̀dọ̀ mi náà lèmi náà ló ń ṣe gbogbo ẹ̀ ìkan náà tún wà wọ́n ní pé bí inú bá ń gùn yàn ṣínṣìn kò yìnbó tó dé ní àwọn babaláwo á ti ń ṣe gbogbo iṣẹ́ wọ̀nyí ìyẹn túmọ̀ sí pé ilé tí wọ́n pírètì inú yìí lórúkọ tó tún pé. tínú bá ń gùn yàn. tó bá gùn yàn tí ilé tí wọ́n ní pé òkúta wà ní tí wọ́n pírètì ẹ̀ yẹn. ok kí náà ti ń pè mo ti tó máa ń dì sẹ́gbẹ̀ẹ́ ok mọ̀ ń pa diabetes náà. a mọ̀ nípa diabetes. ìyẹn ìtọ̀ ṣúgà àtọ̀gbẹ gbogbo ẹ̀. kíní lè ń sọ yìí tó máa ń dì sẹ́gbẹ̀ẹ́ kùn èèyàn yìí. bẹ́ẹ̀ ni tán là yẹn máa rántí bàbá. èmi náà rántí. gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn lẹ mọ̀ ń pa ẹ̀. gbogbo ẹ̀ ní láì ṣe pé wọ́n fọ operation. ọbẹ̀ ni mo máa ṣe fún ọjọ́ ẹ ló àbẹ̀rẹ̀ sí sùn. láì ṣe pé wọ́n ṣe operation fún. láì ṣe operation láì ṣe nǹkan kan. appendix. ṣe olóòtú. láì ṣe pé wọ́n ṣe operation fún. sọ pé irú appendix ò bá mú yàn báyìí bàjẹ́ pé ó ti fẹ́ bẹ́. iṣẹ́ mi ni tó bá yà kí lè gba iṣẹ́ tó bá yà kí lè lò ó parí. tá bá wá rí àwọn èèyàn tí ò fẹ́ràn ewé àtegbò láti máa lò irú àwọn èèyàn bẹ́yẹn mi rò pé. ẹni tí ò bá fẹ́ràn ewé àtegbò á jẹ́ pé kì í jẹ ọbẹ̀ kì í jẹ ẹ̀fọ́ kì í jẹ ilá kì í jẹ ata òkú nìyẹn. wọ́n ní tọ́nà èèyàn bá dàrú tó sì ń wọ́nà àbáyọ náà kábíyèsí. tọ́nà èèyàn bá ń dàrú iṣẹ́ mi ni iṣẹ́ olúwa ẹ̀ gan kọ́dún tó jọ inú ẹ̀ á dùn sí mi á tún wá mi wá á tún máa sẹ́ǹdì èèyàn sí mi ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa sẹ́ǹdì èèyàn sí mi tí mi ò mọ bọ́mọ́ ṣe jẹ́ tó dẹ̀ jẹ́ pé á ti bọ́ sí step 10 lọ síbí wọ́n á fún ọ nọ́mbà ẹnìkan wá láti ìlú òyìnbó dé sí Àbújá bó ṣe béèrè mi Ondo state ni èèyàn bíi 4 ló jẹ́rìí pé ọ̀dọ̀ mi gan ni kó máa lọ máa yẹn tún dé Èkó ibi tó ti sọ̀rọ̀ mi náà wọ́n ní pé ọ̀dọ̀ mi gan ni àlàáfíà ti máa bá gbé. kábíyèsí ọba Ọ̀gá tìlú Àgàmọ̀ ẹ pẹ́ lórí ìró bàbá báwo lẹ ṣe wá ń ráyè ṣerú àwọn nǹkan wọ̀nyí tí ò díṣẹ́ ìlú lọ́wọ́ gẹ́gẹ́ bí orí adé ẹ̀yin tẹ́ jó dídí ọba ìlú tẹ́ tún gbà àwọn èèyàn ńlá báwo lẹ ti wá ń ráyè ṣe tí ò dí torí ibi tí mo ti wá tá a ti pàdé yìí tí mo ti wá lórí ọ̀fẹ́ àti kayín mọ́ ìsìn ìpàdé kan lẹ wà báwo lẹ ti wá ń ráyè ṣe. ọba máa ń sin ìlú ní nígbà wáṣẹ. ọba máa ń sin ìlú. ọba máa ń sin ìlú ní ọ̀rọ̀ ìlú ò gbọ́dọ̀ sún ọba tó bá pe ọba lọ́tún lòsì ọba máa dáhùn ni. bàbá ǹjẹ́ ẹ tún nírú àwọn ọmọ bíi tiyín báyìí àwọn ọmọ kéékèèké tẹ́ bínú àbáwọn tí wọ́n ń fojú sí kinní tó yẹ pé tí ó lè jẹ́ bí àjẹbí náà lọ́dọ̀ tiyín náà tí ṣe torí ẹ̀yin àgbààgbà jó ní ẹ bá ti tán bá ti lọ tán wọ́n gbé gbogbo ohun tí wọ́n bá ti níyẹn wọ́n gbé lọ náà nìyẹn
ọgbọ́n wo lẹ wá ń dá sí tó yẹ pé ohun tẹ́yìn jẹ́ àjẹbí tí ó fi jẹ́ àjẹbí fún àwọn ọmọ. tá a bá ti mú ọmọ kékeré ọmọ tó ń fà bẹ́ẹ̀ni bírú ọmọ mi kékeré Fọlágbadé ọmọ yìí bẹ́ẹ̀ni ó ti lè dáfá ó lè ṣán pẹ̀lẹ́ kó dá odù. ìyẹn ọmọ ilé yìí ọmọ kékeré yìí bẹ́ẹ̀ ni ọmọ tí ò ju ọmọ ọdún méje yìí bẹ́ẹ̀ ni ọmọ ọdún méje yìí bẹ́ẹ̀ ni. ó mọ tí fa ń wí báyìí. ó ń gbọ́nà lẹ́nu wa àtúngbà lẹ́sìn fún wọn. kò sẹ́ni tó lè dáfá kóru ọmọdé jẹ́ kó fi tán. ẹjẹ ń sáré ẹ máa ń gbójú ẹsẹ̀ gbọ́ ibi kí n sáré kí òun kí n tó ní kí bàbá fún wa nọ́mbà. lẹ́ o kí ló kọ rẹ? Gbadé Fọlágbadé ṣé o lè kí ifá kan fún mi? ó dáhùn ó ń tijú ṣé ó ń tijú ni ó yá kí ifá kan fún mi. bàbá ẹ bá sọ̀rọ̀ wọ́n ní òkè èjì ó gbé fún mi. ó yá òkè èjì gbé fún wọn. ojú ń tì í kábíyèsí nígbà tọ́rọ̀ wa ti wá rí báyìí ń sìn ǹjẹ́ lè ṣé táwọn èèyàn bá ń pè yín lórí fóònù pé báwo la ṣe fẹ́ dèlú ìlú yín o ní Ọ̀gá àti Àgàmọ̀ o nípínlẹ̀ Oǹdó o ní ìlú yẹn ò jìnnà púpọ̀ sí Jàrẹ́ o báwo làwọn èèyàn ti lè rí yín ǹjẹ́ lè gbé pè jẹ́ lórí ọ̀fẹ́ àti máa gbé ìpè táwọn èèyàn bá ń pè yín. máa gbé ìbá jẹ́ òru máa gbé kò sí ìgbà téèyàn lè gbé pè mí kí n má gbé. oríṣiríṣi àìsàn tí wọ́n bá dẹ̀ gbé wá Ọlọ́run máa bá wa kápá ẹ̀. ẹ pe nọ́mbà yín fún wa kábíyèsí. nọ́mbà mi ni 08035176441. ẹ bá wa pè lẹ́ẹ̀kan sí kábíyèsí. 08035176441. bàbá ẹ pè lẹ́ẹ̀kan sí sà. 08035176441. ẹ jọ̀ọ́ ẹ fún wa lórí ọ̀fẹ́ kan sí kábíyèsí ẹ má bínú kó wà láwa pọ̀ nọ́mbà yín ẹ lẹ́ẹ̀kan sí sà. 080. yes sir. 35176441. ìlú bíi tí Ọlọ́run fi yín ṣàkóso lé lórí àti orúkọ yín lẹ́ẹ̀kan sí kábíyèsí. orúkọ tèmi ni Ọba Fálọdún Kẹ́hìndé Jacob Adédòkun the first Ọ̀gá ti ìlú Àgàmọ̀ ní agbègbè ìjọba ìbílẹ̀ Àríwá Àkúrẹ́ Ondo State. kábíyèsí ká tó mọ́ ọ lọ ẹ wúre àgbà fún wa. àdúrà mi tòní àdúrà àìkú omi tító ní tojúsun wá adéfáfó olú tí sọmọ àtàtàbí àkún ẹni olúbìkìrà àwọn ajé ẹni olúbìkìrà àwọn àyà ẹni olúbìkìrà àwọn ọmọ ẹni olúbìkìrà àwọn rí gbogbo arẹra oko ọ̀pẹ kò ní jẹ́ ká ráhùn arẹra oko àní ráhùn ká tó jẹ ká tó mu ọkàn wa balẹ̀ àríṣe òkè tẹ́rìbìtì sórí ṣóńṣó máa wọ́ ló bí ọ̀kan tẹ́bútẹ́bú ní omi ọ̀kan tẹ́bútẹ́bú ní omi ló bí ọ̀kan yọ̀mùyọ̀mù lẹ̀ odò ọ̀kan yọ̀mùyọ̀mù lẹ̀ odò ló bí ẹ̀mí ikú má balẹ̀ ẹ̀mí àrùn má balẹ̀ ẹ̀mí òfò má balẹ̀ ẹ̀mí bí kò bá balẹ̀ ẹ̀mí bárùn bá balẹ̀ ẹ̀mú bí òfò bá balẹ̀ ẹ̀mí ara máa jẹ ara máa mu Olódùmarè á fún wa ní àlàáfíà ara o Olódùmarè á dárí àìkú jì wá. kábíyèsí ẹ ṣé ó ṣeé ṣe ká tún padà kàn sí yín ní ọjọ́ míì ẹ pẹ́ lórí ro ẹ dàgbà bí aráàárọ̀ ẹ ní dọ́ba bòmí àṣírí ìdúrà. gba kábíyèsí yẹsà ẹ dàgbà bí aráàárọ̀ ẹ dàgbà. ẹ̀yin ènìyàn wa gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wá ní orí ìkànnì yìí wípé gbogbo bó bá ṣe ń lọ bó bá ṣe ń ṣẹlẹ̀ jákèjádò orílẹ̀-èdè àgbáyé òun la máa mú wá fún wa eléyìí tí ẹ ti bá wa ń gbọ́ yìí àrà ọ̀tọ̀ ni o ẹ̀yin ènìyàn wa bí ẹ ṣe bá wa ń gbọ́ yìí bí a ṣe mú wá fún wa ẹ má gbàgbé láti bá wa máa fi èròǹgbà yín sí abẹ́ fọ́nrán wa ẹ bá wa pín ètò yìí
ara ọ̀tọ̀ nílé tí a ti mú wá fún wa yìí o pẹ̀lú gbogbo bó ṣe ń lọ bó ṣe ń ṣẹlẹ̀ a sọ fún wa wípé a ò ní jẹ́ kí etí wa máa di sí gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ Elédùmarè á sì ràn wá lọ́wọ́ a ò ní dààmú o ẹ má gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa ní orí ìkànnì wa náà níbí ni èmi náà lọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín àbúrò yín Àṣàkẹ́ TV show Odùduwà á gbè wá o láṣẹ Ìdùmarè.